So Psalm 45, beautiful psalm tó lẹ́wà, psalm tó dùn ni, bọ́ a kì í gbọ́ púpọ̀. Àwọn èèyàn kì í, àwọn pásítọ̀ tó bá ń ṣe revelation nìkan la máa ń gbọ́ nípa ẹ̀. Ikọ̀ tó dẹ̀ yẹ ká máa ronú ẹ̀ lójoojúmọ́ kó máa jẹ́ kí inú wa máa dùn ni. Téèyàn bá ti ń rántí tó máa jẹ́ kí inú wa máa dùn wípé irú èèyàn tí mo jẹ́ leléyìí, ṣẹ mọ̀, irú kan tó ń dúró dè mí leléyìí, tó máa jẹ́ kí inú èèyàn máa dùn. Àwọn ọmọ Kórà náà, àwọn ló kọ́. Mo sọ fún ẹ pé àwọn ọmọ Kórà yìí, àwọn ọmọ Lẹ́fì ni wọ́n. Inú tẹ́ḿpìlì Ọlọ́run ló máa ń wà. Wọ́n máa ń yin Ọlọ́run lógo. Ṣé rí àṣírí tí ẹ tó bá ti ń yin Ọlọ́run tó ní ni wípé àwọn orin àkàbà lórí nínú ẹ̀mí, orin máa ń jẹ́ kéèyàn tètè gun òkè nínú ẹ̀mí. Ẹni tó bá jẹ́ worshipper tó ń worship Ọlọ́run gidi á mọ̀ nǹkan tí mò ń sọ. Téèyàn bá ń worship lóòótọ́ àti lódodo, especially lóru àbí very early láàárọ̀, tọkàn yín wà ń bẹ̀ tẹ́ ẹ̀ really worship, ẹ rí pé ẹ dé stage kan tó jẹ́ pé you begin to see, ẹ kàn máa rí nǹkan tí kò yẹ kí ordinary ojú tójú ò lè rí, and then you can begin to prophesy. Tẹ́ bá ń wo ẹ tó bá ń follow Nathaniel Bassey, ẹ rí pé Nathaniel Bassey tó bá ń worship, tó bá ti ń play fèrè ẹ̀ yẹn, á kàn bẹ̀rẹ̀ sí ní prophesy ni, á bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn àsọtẹ́lẹ̀. Tó bá dẹ̀ ti sọ, ẹ máa gbọ́ testimony tó máa tẹ̀lé ní kíákíá ni, because bó ṣe ń kọ ni, bó ṣe ń worship Ọlọ́run yẹn, ó ń ascend, ó ń lọ òkè ni. Example tí mo máa fún wa nínú Bible ò ní 2 Kings, ìwé ọba kejì, orí 3, ẹsẹ̀ 15 lọ dé 18. 2 Kings chapter 3 from 15 to 18. Àwọn kan lọ bá Elisha ni, wọ́n lọ sọ problem tí wọ́n ní fún. Elisha dẹ̀ mọ̀ pé òun nílò láti gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run. Even though wòlíì ni Elisha, bọ̀ kí ló ṣe? Ó ní ká bá òun pe akọrin wá, Mistrel, kan pe akọrin wá. Nígbà tí Mistrel bẹ̀rẹ̀ sí ní minister, bó ṣe minister báyìí, immediately Elisha dẹ̀ lọ sínú ẹ̀mí, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ àsọtẹ́lẹ̀. So ẹ tó bá ti ń worship, tó ń wà ní presence Ọlọ́run, bí ò tiẹ̀ jẹ́ wòlíì, ó lè má ní ọ́fíìsì wòlíì, but á bẹ̀rẹ̀ sí ní prophesy, á ríran, á dẹ̀ máa sọ àsọtẹ́lẹ̀. So ọmọ Kórà yìí, torí pé wọ́n wà ní tẹ́ḿpìlì, torí wọ́n wà ní presence Ọlọ́run gbogbo ìgbà, torí pé akọrin ni wọ́n ń worship, so wọ́n kàn wá ní tiwọn náà ni wọ́n dẹ̀ receive orin. Bí àwọn tó ń kọ the gospel ṣe máa ń receive orin, kò ṣe àwọn tó ń pariwo, àwọn tó ń receive orin, irú àwọn Nathaniel Bassey yẹn, irú Màmá Bọ́lá Àrẹ, àwọn tẹ́ pé wọ́n á gba orin ni, kò ṣe pé wọ́n ń kọ orin yẹn, heaven ló wọ́n ṣe máa kọ́ fún wọn live ni. So power of worship òun ni àwọn ọmọ Kórà, agbára worship òun ni wọ́n jẹ. So ní Psalm 45, nínú orin tí wọ́n receive, orin tán fún wọn látọ̀run ni o, orin tán fún wọn, orin ìgbéyàwó ni. Orin ìgbéyàwó, àwọn Júù sọ pé orin ìgbéyàwó, àwọn Júù sọ pé bóyá lákòókò Dávidi, bóyá lákòókò Sólómọ́nì ni o, bóyá ọba kan fẹ́ ṣe ìyàwó tí ọmọ rẹ̀ tó dẹ̀ fẹ́ ọmọ ọba obìnrin, ṣẹ̀mọ̀, tó láwọn ò kí ń ka New Testament, àti pé àwọn ò gbàgbọ́ pé Jésù Kristi ni Ọlọ́run. So interpretation ti wọn nìyẹn. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ born again, ẹni tó jẹ́ àtúnbí, á mọ̀ pé Psalm 45, orin ìgbéyàwó tí àwọn ọmọ Kórà kọ, tó bá ti fẹ́ ṣe marriage náà máa ń kọ, tọ́mọ bá fẹ́ ṣe ìyàwó, wọ́n á fi kọrin nínú ìjọ Ọlọ́run. But ẹni tó bá ti jẹ́ àtúnbí, tó dẹ̀ mọ Ọlọ́run, á mọ̀ pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn, ìgbéyàwó Jésù Kristi àti ìjọ, báwọn ìyá wa ní Olúwa bí wọ́n ṣe sọ, òun ni Psalm 45. So orin yẹn ó ṣe àpẹẹrẹ ìgbéyàwó ọjọ́ iwájú, èyí tó wà láàrin Jésù àti ìjọ Ọlọ́run. Ṣé mọ̀ pé ìjọ Ọlọ́run òun ni ìyàwó Jésù? John, nígbà tí John wà nínú ẹ̀mí, apostle, nígbà tí ó fi wà nínú ẹ̀mí, tọ́lọ́run ṣí ojú John sì ó rí ní Revelations chapter 19 verse 6 to 9, ìwé ìfihàn ọ̀kan ẹsẹ̀ 6 sí 9. Ó ní mo sì gbọ́ bí ẹni pé ohùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àti bí ìró omi púpọ̀, àti bí ìró àrá ńláńlá, tí wọ́n ń pariwo hallelujah, nítorí Olúwa Ọlọ́run wa Olódùmarè ń jọba.
ní verse 7 ó ní ẹ jẹ́ kí a yọ̀. Nǹkan táwọn yẹn ń sọ nìyẹn, àwọn tó ń rí wọ́n ṣe pọ̀ tó yẹn. Ó ní wọ́n ń pariwo pé ẹ jẹ́ kí a yọ̀, kí inú wa kí ó sì máa dùn gidigidi, kí a sì fi ògo fún un, nítorí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn dé, aya rẹ̀ sì ti múra tán. Ṣẹ́yìn ti múra tán? Ara rẹ̀, ìyàwó tó ti múra tán òun ni ó máa gbé níyàwó, pé ara yẹn sì ti. So ní verse 8 ó wá ń sọ pé ó ní a sì fi fún pé kí ó wọ aṣọ ọ̀gbọ̀ wíwẹ́ tí ó funfun. Ìyẹn ìyàwó yẹn ni ò pé aṣọ ọ̀gbọ̀, aṣọ funfun òun ni wọ́n fi, òun àwọn èèyàn ṣe máa ń lo wedding white aṣọ fún wedding. Nǹkan tí John rí, nǹkan tó rí yìí ni wọ́n fi ń ṣègbéyàwó, wọ́n ṣe ń wọ aṣọ funfun fún wedding. Wípé so ìyàwó náà òun rí pé aṣọ ọ̀gbọ̀, aṣọ tó fọwọ́ hun, tó ṣe mọ̀ very beautiful aṣọ òun ni wọ́n wọ̀ fún aṣọ pé bọ̀ tó wá rí wípé aṣọ yìí o, iṣẹ́ òdodo lèèyàn fi ń gbà á. Kò kí ń ṣe wípé kò ṣe gbogbo èèyàn ló lè wọ aṣọ yẹn, ṣùgbọ́n ẹni tó ti ṣe iṣẹ́ òdodo nínú àwọn ènìyàn mímọ́ rẹ̀ òun ni ó máa wọ aṣọ funfun. Ní verse 9 ó wá sọ pé ìbùkún ni fún àwọn tí a pè sí àsè alẹ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Ó sì wí pé wọ̀nyí ni ọ̀rọ̀ òtítọ́ Ọlọ́run, pé òtítọ́ ni òun rí, wọ́n ṣe ojú òun nínú ẹ̀mí, òun sì rí bí ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn bó ṣe máa ṣẹlẹ̀, bó ṣe rí. So mo sọ yẹn ká lè fi mọ̀ wípé ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn orí Psalm 45. So Psalm 45 ṣe àpẹẹrẹ ìgbéyàwó láàrin Jésù àti ìjọ rẹ̀. Ó dẹ̀ jẹ́ ká tún mọ̀ wípé Olúwa Jésù Kristi yìí ó fún wa ní ìfẹ́, ó fún wa ní oore ọ̀fẹ́, ìdájọ́, ìràpadà, ìdàpọ̀, fellowship tá ń gbádùn ìjírẹ́lẹ̀ tá ń gbádùn lórí òkè yìí. Torí Jésù Kristi la ṣe ń gbádùn fellowship yìí o. Ọlá àti ayọ̀ láti máa kúnnu wa tá bá ti rántí ọjọ́ ìgbéyàwó wa pẹ̀lú ọ̀dọ́ àgùntàn. So Psalm 45 tún kọ́ wa nípa ìwà àti agbára Ọlọ́run. Ó jẹ́ ká mọ̀ wípé Jésù Kristi yìí ó ti ṣẹ́gun. Ṣé rí nǹkan tí ó lágbára nípa nǹkan táwọn ọmọ Kórà tí wọ́n rí, orí tán receive yìí ni wípé Jésù ò tí ì wá ń gbà náà o, but wọ́n rí wípé Jésù Kristi pé ó ń bọ̀. Ṣé wípé nígbà ṣe 44 lọ́sẹ̀ tó kọjá wọ́n parí ẹ̀ pẹ̀lú wípé àwọn ní ìdìràpadà, Ọlọ́run wá rà wọ́n padà, wọ́n ń wá olùràpadà. So nígbà tí wọ́n fi kọ 45 wọ́n rí pé olùràpadà kan ń bọ̀. Wọ́n sọ ní orin yìí, wọ́n sọ ń pa bí Jésù ṣe máa wá lákọ̀ọ́kọ́. Wọ́n dẹ̀ tún rí nígbà tí Jésù ti máa tún wá nígbà kejì. Wọ́n ti kọ kíní yìí more than 3,000 years ago. Jésù ò tí ì dé o. Kẹ́lẹ̀ mọ̀ pọ̀rọ̀ Ọlọ́run pé òtítọ́ ni o, pé ó lágbára. Jésù ti wá lẹ́ẹ̀kan, ìgbà kejì pípadàbọ̀ Jésù Kristi ìyẹn la wá ń retí nsìn. Wọ́n ti kọ̀ǹkan tó máa ṣẹlẹ̀ ní ìpadàbọ̀ Jésù Kristi nígbà kejì. Wọ́n ti kọ sí Psalm 45. Òun ló ṣe jẹ́ beautiful psalm. So wọ́n jẹ́ ká mọ̀ pé ajagun ṣẹ́gun ni Jésù yìí, nítorí ó wá ó dẹ̀ ṣẹ́gun, ó ṣẹ́gun Sátánì, and he was glorified nígbà tó padà sí ọ̀run, pé ajagun ṣẹ́gun ni Ọlọ́run yìí. Òun dẹ̀ ló ń ṣe àkóso tó dẹ̀ ń ṣe pẹ̀lú òtítọ́, inú títù àti òdodo ni. Pé ìjọba rẹ̀, ìtẹ́ rẹ̀ sì rèé láéláéláé ni. Adẹ̀mọ̀ pé Ọlọ́run sọ fún Dáfídì wípé ọba tó máa wá láti ọ̀dọ̀ Dáfídì, ìtẹ́ rẹ̀ láéláé ni. So Jerúsálẹ́mù tuntun, òun tí second coming nígbà tí Jésù bá dé, Jerúsálẹ́mù tuntun yẹn àwọn Kórà ti sọ̀rọ̀ ń pa ẹ̀ ní Psalm 45. Kẹ́ni bí prophecy ṣe lágbára sí, ìkan tó máa ṣẹlẹ̀ àti ìmọ̀ time second coming yẹn máa ṣẹlẹ̀ o. Wọ́n ti kọ sílẹ̀ ní Psalm 45 pé ó máa ṣẹlẹ̀. Jésù yìí ti wá, ó dẹ̀ ti ṣẹ́gun, ó dẹ̀ ń padà bọ̀ ńgbà kejì. Àwọn òdẹ̀rí tí wọ́n ti rí Jésù ńgbà tó dé time wọ́n ti kọjá. So ó jẹ́ ká mọ̀ pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn àti ìyàwó rẹ̀, ìjọ Ọlọ́run ó ní ìyàwó rẹ̀. Ìlérí ìyè àìnípẹ̀kun ní Jerúsálẹ́mù tuntun ó wà ní Psalm 45. Àti wípé tó bá dúró ṣinṣin pẹ̀lú Ọlọ́run, ẹni tó ṣòtítọ́ nínú Jésù Kristi, òun ló máa wà nínú ibi ìgbéyàwó yìí. Òun la máa ṣe níyàwó. Àwọn kan jẹ́ guest,
àwọn wúndíá kan wà tó jẹ́ pé àwọn yẹn àlejò ni wọ́n á kàn jẹ́, but wúndíá míì dẹ̀ wà tó jẹ́ pé Jésù Kristi máa gbé níyàwó. Àwọn wúndíá kan wà tó pé wọ́n á máa wòran, ìyẹn kọ́ la fẹ́ sọ lénìí. So but a kàn fẹ́ sọ ń pa pure bride, ìyàwó tí ò ní àbàwọ́n, tí kò ní àléébù, orí Jésù Kristi máa gbé níyàwó. Ìjọ tí ò ní àbàwọ́n, tí ò ní àléébù, orí Jésù Kristi máa gbé ní ìyàwó. Ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé a ní láti gbáradì fún bíbọ̀ ọkọ ìyàwó, pé ìyàwó yìí ó láwọn nǹkan tí ìyàwó yìí máa ṣe o, tí ọkọ ẹ̀ máa lè fẹ́. Kò kì í ṣe gbogbo ẹni tó bá born again náà ni ó máa lè wọ aṣọ funfun yẹn o. Ṣùgbọ́n ẹni tó bá ti ṣe tó ti di àtúnbí, tí ò ní àléébù, tí kò ní kò sí stigma, kò sí nǹkan kan, irú ẹni bẹ́ẹ̀ òní Jésù Kristi máa gbé ní ìyàwó. Ó jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run yìí ó fẹ́ràn wa ní gidi. Àwa tó bá ti mọ̀ ń pa ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn, tẹ́ bá ti ka Revelation 19:6-9, ẹ máa mọ̀ pé ìjọ Ọlọ́run àti Jésù Kristi òun là ń sọ. Àjọ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn, bọ̀ ẹ tó bá yẹ kó ṣe ń gbọ́ for the first time ni ẹ lọ kà á nípa ẹ̀ dáadáa, torí nǹkan tó yẹ ká máa rò lójoojúmọ́ tó máa jẹ́ kí inú wa máa dùn pé à ń look forward to ọjọ́ náà ni, torí pé Jésù ń padà bọ̀, ó ń padà bọ̀. A dẹ̀ máa jọ ṣègbéyàwó pẹ̀lú Jésù Kristi ní lórúkọ Jésù. So Olúwa fún wa lórí ọ̀fẹ́ náà, àwa náà á rí so a ní ọ̀rọ̀ yànjú torí àkókò wa. Mo kàn máa sọ kan, just nǹkan méjì, a dẹ̀ lọ ka Psalm 45. Nǹkan méjì tí mo kàn fẹ́ ká rántí ni wípé àwọn ọmọ Kórà wọ́n ń sọ nínú Psalm 45 wọ́n ní wípé ìwọ obìnrin yìí, ìwọ tí Jésù Kristi fẹ́ gbé níyàwó, ó láti gbàgbé you have to forget your past o, gbàgbé ohun tó ti kọjá o. Tó bá sì ń di ohun tó ti kọjá, tó bá sì ń dì í mú, Jésù ò lè gbé ọ níyàwó o. Wàá fi bàbá, ìyá, ọmọ, gbogbo ẹ̀ ló máa ń fi sílẹ̀. Ó ṣe pé bóyá èèyàn máa àbádọ́ fámìlì ẹ̀, nǹkan tó ń sọ kọ́ nìyẹn. Ìyẹn ni pé a ti bí wa nípa ti ara, nípa ti bàbá àti ìyá, ṣùgbọ́n ẹni tí Jésù máa ń fẹ́ yìí, ó máa jẹ́ ẹ̀ta ti bí nípa ti ẹ̀mí o. Wà wá ní ẹbí tuntun, wà ní fámìlì tuntun, ìyẹn fámìlì ti Jésù Kristi, fámìlì Ọlọ́run. Ó la ṣe ń sọ pé Jésù Kristi làkọ́bí, àwa náà ajogún ìgbàlà pẹ̀lú Jésù Kristi ni wá. So èèyàn máa ń fi gbogbo nǹkan tó ti kọjá sẹ́yìn, èèyàn á gbàgbé ẹ̀. Even nínú ayé wa, nínú ìgbéyàwó táyé pàápàá, ẹ tó bá ṣì ń di ohun tó ti kọjá mú, nǹkan tó kọ́kọ́ mi ṣe 5 years ago, mi tí ìgbàgbé, èyí tó ṣe ní 20 years ago, mi tí ìgbàgbé. Irú èèyàn bẹ́ẹ̀ wàhálà ni o, wàhálà ni. So èèyàn gbọ́dọ̀ gbàgbé gbogbo àwọn nǹkan àtijọ́. Téèyàn bá ti rántí, bí ìgbà téèyàn bá ń padà lọ sí Egypt ni o, bí ìgbà téèyàn ń padà lọ sí Egypt ni. A láti gbàgbé past, ká gbàgbé. Apostle Paul sọ fún wa ní Philippians 3:13, Philippi orí 4:13, ó ní èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà wo àwọn nǹkan tó wà níwájú. Nǹkan tó wà níwájú ló yẹ ká máa rò. À ń lọ sínú ògo. Téèyàn bá sì wà ní níyí àbáyìí, nígbà tí mo ṣe báyìí, téèyàn bá sì rántí gbogbo yẹn, kò kí ń ṣe nǹkan tó dáa. So you have to forget the past o. Tó bá fẹ́ kí Jésù gbé ọ níyàwó, gbàgbé gbogbo ẹ̀yìn, ṣáà máa wo ibi tó ń lọ, máa dúró de ọjọ́ ìgbéyàwó náà, ìyẹn ni kó máa rò. Then ìkejì ni wípé a láti fojú sọ́nà, ká máa ṣọ́ra. Ẹni tí ò bá fojú sọ́nà kò lè ṣọ́ra. Ẹni tí ò bá ń retí Jésù Kristi, tí ò máa retí ẹ̀ lójoojúmọ́, àwọn nǹkan tí ò yẹ kó ṣe ó sì máa ṣe. Bọ́tẹ́ tó bá ti fojú sọ́nà, tó mọ̀ wípé ọjọ́ kan ńlá kan ń bọ̀, ọjọ́ ńlá kan ń bọ̀, ọjọ́ ńlá kan ń bọ̀, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ tí ò tiẹ̀ ṣe, kò sí bá ṣe lè ṣàlàyé ẹ̀. Téèyàn bá ń fojú sírú nǹkan bẹ́ẹ̀, ó máa jẹ́ kí inú èèyàn máa dùn, ó máa jẹ́ ká lè máa hùwà tó dáa. Jésù Kristi á lè bá wa ní pípé, nígbà tó bá dé. Philippians 1:6, ó ní ohun kan yìí ṣáà dá mi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristi. Ọjọ́ Jésù Kristi yẹn ń bọ̀, òótọ́ ni,
kò sẹ́ni tó lè yí padà, ṣùgbọ́n láti fojú sọ́nà, ká fojú sọ́nà, ká sì mọ para wa mọ́, ká múra de Jésù Kristi tó ń bọ̀, ká máa rántí ọjọ́ ìgbéyàwó náà. Nígbà tí Princess Diana àti Prince Charles nígbà tán ṣe ìgbéyàwó, mo rò pé almost gbogbo ayé ló fẹ́ wo marriage wọn nígbà tí wọ́n ṣe bó ṣe dùn tó. Ṣe rí yẹn, is nothing, kò súnmọ́ nǹkan kan, kò súnmọ́ irú ìgbéyàwó táwa fẹ́ ṣe pẹ̀lú Jésù Kristi o. Kékeré nìyẹn o, example lásán nìyẹn. Irú marriage ti yẹn ó tiẹ̀ lè má last. Ṣe rí pé marriage yẹn kò last, eventually yẹn dàrú ni. Ṣùgbọ́n ilé ta fẹ́ ṣe pẹ̀lú Jésù Kristi yìí títí ayé kò lópin o. Ìfẹ́ àìṣẹ̀tàn, ìfẹ́ gidi nìyẹn o, ìfẹ́ gidi nìyẹn. John Hagee ní pé tóbìnrin ta bá ti rántí, ó yẹ kí orí wa ká gbórí wa sókè, ká square shoulder wa, ká kéjìká wa sókè, ká sọ wípé àwa princess, àwa tó yẹ pé Jésù Kristi máa gbé ìyàwó. John Hagee níyẹn nìkan ó yẹ kó máa jẹ́ kí inú onígbàgbọ́ dùn. Gbogbo nǹkan ayé tá à ń gbẹ́kẹ̀lé yìí kò síbi kankan tá à ń mú lọ. John Hagee ní tóun bá ti rántí láàárọ̀, ó ní ayọ̀ yẹn á kàn dẹ̀ wá láti ìsàlẹ̀ inú òun. Ó ní dá àṣà pé kò òun ò ní regret láyé òun, nípa gbogbo nǹkan ayé yìí á fi sílẹ̀ tá bá ń lọ. Ṣùgbọ́n ìyẹn John Hagee ní nǹkan tóun máa ń wò, tóun máa ń ronú ẹ̀, tó máa ń jẹ́ kí inú òun dùn, káyọ̀ òun máa kún nìyẹn. Bí 86 ní sí ó dẹ̀ ṣì wà láyé, happy man, still working for the Lord, strong. So káwa náà máa rántí, ká má sọ pé à ń ronú kankan. Tá bá ti rántí ọjọ́ náà, káwa náà ká kéjìká wa sókè. Mi sọ pé ká gbéraga o, square up your shoulder, kẹ́yìn náà ṣe ọmọ Ọlọ́run. So ẹ jẹ́ ká ka Psalm 45. Orin àwọn ọmọ Kórà, of course wọ́n á fi máskì sí. Máskì yẹn ní pé sáàmù ọgbọ́n ni, ká kọ́gbọ́n ń bẹ̀. Kò ṣe pé ká kàn mọ́ story yẹn, ká kọ́gbọ́n ń bẹ̀ ni. Torí lákòókò tí àwọn ọmọ Kórà tí wọ́n gba orin yìí, ẹ mọ̀ gbà tí èèyàn bá fẹ́ kọ love letter, ṣe mọ̀ nígbà téèyàn ṣe ní boyfriend ọmọ kékeré, tẹ́ bá fẹ́ kọ lẹ́tà sí olólùfẹ́ yín, ẹ mọ̀ bí inú yín ṣe máa dùn, tẹ́ máa mú pẹ́ẹ̀n yẹn dání báyìí tó jẹ́ pé tí inú yín máa dùn nígbà tẹ́ bá ń kọ my sugar pie, my honey kiri kan. Ẹ̀yin gan nígbà tí mò ń ka Psalm 45 lánàá, mo rántí pé ọjọ́ kan à ń sọ̀rọ̀, ẹ wá sọ fún mi wípé sísá tó ń ẹ̀rí pé dádì mọ́, dádì clean. Mo ní Olúwa o. Ìyá yìí ṣì ń crazy fún dádì at this age. Dádì Jásànyà, ẹ má gbọ́ nǹkan tí mò ń sọ o. At 18. So àwọn ará Mount Zion ni mò ń bá sọ, Dádì Jásànyà ẹ má gbọ́. Wọ́n ṣì ń crazy fún yín. Bẹ́ẹ̀ ṣe describe láti lọ́jọ́ yẹn, mo ní oh God Almighty. So bó ṣe máa ń rí nìyẹn nígbà tá à ń kọ love letter, bẹ́ẹ̀ ló ṣe rí. Bẹ́ẹ̀ nínú ọmọ Kórà èyí tó kọ orin yìí sílẹ̀ pé orin yìí tí mo receive yìí látọ̀dọ̀ Ọlọ́run láti máa kọ lọ́jọ́ ìyàwó. Tá bá ti dọ́mọ ọba tó fẹ́ ṣèyàwó, orin yìí la máa kọ. And up to today, nǹkan tó kọ síbì náà ni wọ́n ń copy fún gbogbo wedding, ibi tí foundation gbogbo nǹkan tá à ń ṣe fún ìgbéyàwó bí tó ti wá náà nìyẹn. Ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ó ní àyà mi ń hù mọ́ ọ̀ràn rere. Tọkùnrin bá ti bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ ti mọ̀ wípé something is around the corner. Ó ní àyà mi ń hù mọ́ ọ̀ràn rere, èmi ń sọ ohun tí mo ti ṣe fún ọba ni. Kálámù ayáwọ̀ akọ̀wé lè ahọ́n mi. Ẹ mọ pẹ́ẹ̀nì yín nígbà tó bá pẹ́ẹ̀nì yẹn tó mọ̀ nǹkan kọ gidi gan, tó pé tó bá ti di pẹ́ẹ̀nì mú báyìí wọ́n lè kọ odidi notebook kan tán lẹ́ẹ̀kan. Bó ṣe máa ń rí nìyẹn tẹ́yìn bá wà nínú ìfẹ́, when you love somebody. So ó sọ wípé ọkàn mi kún fún orin dídùn. Mo fẹ́ kí ọba gbọ́ orin tí mo dá yìí. Nǹkan tó ń try some first one nìyẹn, pé ọkàn mi kàn kún fún orin dídùn, ayọ̀ kàn kún ọkàn mi. So ahọ́n mi yára bíi kálámù, ahọ́n mi kàn rí bíi pẹ́ẹ̀nì tí iye tó mọ̀wé kọ gidi tó fẹ́ máa fi kọ̀wé ni, pé mo ready àti kọ orin tí mo ṣe receive yìí, mo ready àti kọ sílẹ̀. Inú mi ń dùn,
ayọ̀ mi kún. So ní verse 2 ó ní ìwọ yanjú ju àwọn ọmọ ènìyàn lọ. Ó ń sọ̀rọ̀ ń pa ẹni tó fẹ́ ṣègbéyàwó yìí náà ni o. Ẹni ọmọ ọba tó fẹ́ ṣègbéyàwó yìí ò ní ọmọ Kórà ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ó ní ẹni yìí ó ló yanjú ju àwọn ọmọ ènìyàn lọ. Èyí ni pé ó handsome, ó fine ju gbogbo àwọn ọmọ ènìyàn tó kù lọ. Òun la ṣe ń pè ní Rose of Sharon, adára bí egbin. Rose of Sharon ni òdòdó Sharon ni ṣẹ́bọ̀. Ó ní so ìwọ yanjú ju àwọn ọmọ ènìyàn lọ. A dá oore ọ̀fẹ́ sí ọ ní ètè. Ẹ rí pé a dá oore ọ̀fẹ́ sí Jésù ní ètè. Ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Jésù Kristi. Àwọn tó jọ̀tá gan tán sọ pé tán rò pé àwọn mọ ọ̀rọ̀ Ọlọ́run tó. Nígbà tán bá gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Jésù Kristi, wọ́n máa ń rò ní wípé ibo ló ti àwọn ọ̀rọ̀ tó ń sọ jáde yìí, níbo làwọn ọ̀rọ̀ yìí ti ń wá, níbo làwọn ọ̀rọ̀ yìí ti ń jáde. Ní Luke 4:22, Luke 4 a lè rí Luke 4:22. Ó ní àwọn tó ń gbà níbi tó ti ń sọ̀rọ̀ wọ́n sọ wípé gbogbo wọn sì jẹ́rìí rẹ̀, sì ṣe wọ́n sí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ tí ń jáde lé ẹnu rẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ máa ń sọ pé ọ̀rọ̀ ńlá. Ẹ wo bí tán ti lọ bá tán sọ wípé obìnrin yìí ó ṣàgbèrè, adẹ̀mú ń bẹ̀. Òfin Mósè dẹ̀ sọ wípé ẹni tó bá ti mú ta ká mọ́ mi tó ti ṣe àgbèrè kán pa ni, wọ́n á stone yẹn pa ni. So ìwọ dẹ̀ sọ ń sìn pé ìwọ ọmọ Ọlọ́run, ṣé o fẹ́ ká jẹ́ kí òfin Mósè ṣe àbí o fẹ́ sọ pé òfin tí Mósè ṣe fún wa ká má mú ṣẹ mọ́? Ṣé ká pa obìnrin yìí? Ó rọra ń wolẹ̀. Ó rọra ń wolẹ̀ pé tó bá sọ pé kán lọ pa, wọ́n á sọ pé kò kì í ṣọmọ Ọlọ́run. Tó bá dẹ̀ sọ pé kán má pa, wọ́n á sọ pé kán má mú òfin Mósè. So wọ́n wá ọ̀nà tó máa fi mú. Ṣùgbọ́n nígbà tó máa dá wọn lóhùn ní ẹni tí ò tí ì ṣẹ́nu yín kó mú òkúta yẹn, kó jẹ́ pé òun ló kọ́kọ́ máa sọ òkúta yẹn sí. Gbogbo wọn ju òkúta sílẹ̀, wọ́n lọ ni. Pé irú èèyàn wo tiẹ̀ lélẹ̀ yìí? Àwọn ọ̀rọ̀ ńlá, àwọn ọ̀rọ̀ oore ọ̀fẹ́, ọ̀rọ̀ tó jẹ́ pé tó bá sọ ẹ̀dín rí mú, àwọn ló ń jáde lẹ́nu ẹ̀. So ọmọ Kórà ń sọ wípé a dá oore ọ̀fẹ́ sí ní ètè ni o. Ó ní nítorí náà ni Ọlọ́run fi bùkún fún un láéláé. Èèyàn kan tọ́lọ́run bùkún fún láéláé Jésù Kristi ni. So kò ń ṣọmọ tó bá jọmọ ọba Solomon, ṣe Ọlọ́run ò bùkún fún Solomon láéláé. Even Dáfídì bàbá ẹ̀ tó jẹ́ pé ẹni ọkàn Ọlọ́run ni tí ẹ̀ ń ṣe láéláé, àmọ̀ pé Dáfídì kú. But ẹni tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí, ìbùkún tiẹ̀ láéláé ni. So verse 2 yẹn sọ ni wípé ìwọ lẹ́wà ju gbogbo àwọn ọmọ ènìyàn lọ. A ti dá oore ọ̀fẹ́ sí ọ lẹ́nu, bẹ́ẹ̀ ni Ọlọ́run ti bùkún fún ọ títí láéláé. Àwọn ọmọ yìí kan tó ń kọ́ ń pa ẹ̀ glorify stage ni o, kò kí ń ṣe first time tí Jésù dé o. Nígbà tí Jésù ti wà glorify, tó ti ṣẹ́gun Sátánì, tó ti lọ sí hellfire, tó ti gba kọ́kọ́rọ́, tó ti wá jókòó sórí àga ẹ̀. Bó ṣe rí lórí àga òní wọ́n ń describe yìí o. 3,000 years kí Jésù tiẹ̀ tó ṣe lọ́n ti ń kọ gbogbo kíní yìí sílẹ̀. So ẹni tó bá dẹ̀ fẹ́ máa bá ṣe máa ń kọ ọ̀rọ̀ nípa ẹ̀tẹ́yàn bá nífẹ̀ẹ́ irú nǹkan tí ọmọ Kórà sọ ní verse 2 yìí, ẹ lè lọ kà ní Solomon chapter 5 verse 10 to 16. At least ẹ ti ẹ lọ kà, ẹ sáré àwa obìnrin ẹ lọ kà kẹjẹ kọ́kọ́ yín máa pé báyìí lẹ ṣe feel báyìí lẹ ṣe feel nípa ọkọ yín. So verse 3 ó ní sàn idà rẹ mọ́ ìdí rẹ, alágbára jùlọ, àní ògo rẹ àti ọlá ńlá rẹ. Ó ń sọ pé sàn kí ni idà Ọlọ́run? A mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ni idà rẹ fi sí ṣàròrà fi idà yẹn fi sí ìdí rẹ o. Alágbára jùlọ nítorí gbogbo agbára ti Jésù Kristi yìí ni. Àní ògo rẹ̀ àti ọlá ńlá rẹ̀ ó pọ̀, kò sí kan tá lè fi wé. Ṣé mọ̀ pé ológun lọ́lọ́run, ológun lolúwa, ajàṣẹ́gun ni. Kò kìí ṣe pé ó kàn kú lásán bẹ́ẹ̀. Bó ṣe kú ó lọ sí hẹ́ẹ̀lì. Apostle Paul sọ pé ó lọ jìjàkadì pẹ̀lú Sátánì ni o. Ogun serious war ni o. Ó ja ogun yẹn, ó gba kọ́kọ́rọ́ ikú lọ́wọ́ Sátánì.
nígbà tó sì jáde kúrò, mo sọ fún wa nígbà tá a ṣe Psalm 24, nígbà tó jáde kúrò ní Hades, àwọn sọ pé wọ́n ti àwọn òkú tán ti kú tán kú sínú Ọlọ́run, gbogbo wọn jí jáde táwọn èèyàn rí wọn, tán rí wọn láìfù ni tán rí wọn. So pé ìwọ ti jagun, ó ti ṣẹ́gun. So idà rẹ yẹn ṣàrọ̀ra fi sí ìdí rẹ, ìyẹn ọ̀rọ̀ Ọlọ́run alágbára jùlọ. A ní ògo rẹ àti ọlá ńlá òun ni tìrẹ. Ṣe mọ̀ pé ògo yẹn ó fi wọ aṣọ ni, ó wá gbé ọlá ńlá ó gbé sórí ẹ̀, àwọ̀sókè òun ló fi ògo yẹn òun ló fi ṣe. So ọ̀rọ̀ ṣe máa ń kọ ológun lólúwa, ológun lólúwa, jagunjagun ní orúkọ rẹ̀, ológun lólúwa. So verse 4, ó ní àti nínú ọlá ńlá rẹ ṣáà máa gẹṣin lọ, máa gẹṣin lọ o, olúwa tó ga máa gẹṣin lọ. Orí ṣáà máa gẹṣin lọ, máa gun ẹṣin yẹn lọ ní àlàáfíà ni o, nítorí òtítọ́ àti ìwà tútù àti òdodo. Nǹkan tó jẹ́ kó qualify fún láti máa gẹṣin lọ ní àlàáfíà, kò sí kankan tó anybody lè gbé ọ ṣe ni o, nítorí pé olótìtọ́, nítorí pé oníwà tútù àti òdodo. Ó ní ọwọ́ ọ̀tún rẹ yóò sì kọ ní ohun ẹ̀rù. Ẹ mọ̀ pé ọwọ́ ọ̀tún agbára ló dúró fún. Ọwọ́ ọ̀tún rẹ ló máa jẹ́ kó máa ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ ìyanu, àwọn nǹkan tó máa bàyàn lẹ́rù pàápàá. Kò sí nǹkan tí kò fi ọwọ́ ọ̀tún yẹn, kò sí nǹkan tí kò lè fi ṣe. Ṣáà máa gẹṣin lọ ní àlàáfíà, nínú ọlá, lórí òtítọ́ àti ìwà tútù àti òdodo. Jẹ́ kí ọwọ́ ọ̀tún rẹ kó máa ṣe ohun ẹ̀rù tó máa dẹ́rù bá àwọn èèyàn wípé wow, eléyìí ò kì í ṣe èèyàn lásán, lóòótọ́ Ọlọ́run ni. Ní verse 5 ó wá ní ọfà rẹ̀ mú ó mú lé àyà àwọn ọ̀tá ọba. Ṣe mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run, mi lè kóòtù ẹ̀ Yorùbá, Hebrews chapter 4 verse 12, ọ̀rọ̀ rẹ̀ is sharper than two-edged sword. Ọ̀rọ̀ rẹ̀ idà ni, ó mú ju idà olójú méjì. Ó tiẹ̀ lè, ẹ bá mi kóòtù ẹ̀ Yorùbá mọ̀, ó lè pín ẹran kó tún pín ogungun, kó lọ sínú ọkàn ènìyàn. Ṣe mọ̀ pé èèyàn mi á kàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run báyìí, gbogbo ọkàn òkúta tó wà lọ́kàn èèyàn á dẹ̀ di ọkàn ẹran, ara ẹ̀ á dẹ̀ wálẹ̀. Nígbà náà la máa ń gba Jésù Kristi. Ọ̀rọ̀ yẹn á múyàn lọ́kàn, á wọnú ọkàn èèyàn. Idà ni ọ̀rọ̀ rẹ̀ yẹn, á wọnú ọkàn èèyàn wípé òótọ́ ni, mú láti gba Jésù yìí, torí ẹ tí ò bá gba Jésù yìí, ìdájọ́ wà fún o, ìdájọ́ wà fún o. So ọ̀rọ̀ yẹn idà ni, idà yẹn títí dé pípé ọkàn àti ẹ̀mí níṣà. Ẹ ṣé mà, God bless you mà. So ọ̀rọ̀ rẹ̀ oníwà àwọn ọmọ Kórà ń sọ pé ọfà rẹ̀ ó mú lé àyà àwọn ọ̀tá ọba, àwọn ènìyàn ń ṣubú nísàlẹ̀ ẹsẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ló máa ń jẹ́ káwọn èèyàn wà convicted, ó dẹ̀ ló máa ń condemn àwọn èèyàn ń ṣubú nísàlẹ̀ ẹsẹ̀ rẹ̀. Jẹ́ kí ọfà mímú rẹ kó dá ọkàn àwọn ọ̀tá rẹ, àwọn ọba yẹn kó convince wọn. Jẹ́ kí àwọn orílẹ̀-èdè kan ṣubú sí abẹ́ ẹsẹ̀ rẹ. So ní verse 6 and 7 gangan ló wá jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé nípa Jésù Kristi gangan kò làwọn ọmọ Kórà ò ní wọ́n kọ Psalm 45. Tẹ́ bá lọ ka Hebrews chapter 1, especially verse 8 to 9, ìkan táwọn ọmọ Kórà sọ sí verse 6 and 7 bó ṣe wà ń bẹ̀ nìyẹn, exactly bó ṣe kọ́. Hebrews chapter 1 verse 8 to 9, ó ní ṣùgbọ́n ní ti ọmọ ni ó wí pé, bàbá ló ń sọ̀rọ̀, ó ń sọ̀rọ̀ ń pa ìtẹ́ rẹ̀. Ó ní ṣùgbọ́n ní ti ọmọ ni ó wí pé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni, ọ̀pá aládé òdodo, òun lè ọ̀pá aládé ìjọba rẹ. Ìwọ fẹ́ òdodo, ìwọ sì kórìíra ẹ̀ṣẹ̀, nítorí náà ni Ọlọ́run, àní Ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ ló ti fi yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. Ní verse yẹn nìkan
àwọn tí àwọn ìjọ kan wà pé wọn àgbàgbọ́ nu Trinity, ọlọ́run bàbá, ọlọ́run ọmọ, ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ máa rí ọlọ́run bàbá, ẹ rí ń bẹ̀ pé ọlọ́run bàbá ló ń sọ pé ìtẹ́ ọlọ́run bàbá gan ń pe Jésù Kristi ní ọlọ́run. Ó ní pé ìtẹ́ rẹ ọlọ́run, ó ní láé àti láéláé ni. Ó ní ọ̀pá aládé òdodo, orí ọ̀pá aládé ìjọba rẹ. Ó ní ìwọ fẹ́ òdodo, ìwọ sì kórìíra ẹ̀ṣẹ̀. Nítorí náà ni ọlọ́run bàbá rẹ ni o, ọlọ́run Father, God the Father nìyẹn o. Ó wá sọ pé àní ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ ẹ̀mí mímọ́ ni, the Holy Spirit. Acts chapter 10 verse 38. Ẹ lọ kà ń bẹ̀. Acts chapter 10 verse 38. Àní Jésù ti Násárẹ́tì, bí ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ àti agbára lé lórí. Ẹ̀mí mímọ́ òní òróró ayọ̀ tí wọ́n ń sọ. So ẹ rí God the Father, ẹ rí God the Son, ẹ rí God the Holy Spirit. Ẹ tún rí àwọn áńgẹ́lì. Ọlọ́run wá ńgbà tán dá òróró yẹn lójú pé ó ju gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ yẹn, gbogbo áńgẹ́lì, ó ga ju gbogbo áńgẹ́lì lọ. So verse 6 yẹn ó ní ọlọ́run láé àti láéláé ní ìtẹ́ rẹ̀, ọ̀pá aládé ìjọba rẹ̀, ọ̀pá aládé òtítọ́ ni. Ìyẹn ní pé títí ayé ní ìtẹ́ rẹ̀, forever and ever ní o. Ọlọ́run ọ̀pá àṣẹ tó dẹ̀ mú dání, ọ̀pá òdodo ni òní ìjọba rẹ̀. Ìwà ṣe mọ̀ pé mẹ̀sáyà gangan Jésù Kristi òun ló sọ̀rọ̀ nípa ẹ̀. Verse 7 ó nítorí ìwọ fẹ́ òdodo, ìwọ kórìíra ìwà búburú. Nítorí náà ni ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yàn ọ́ sólórí àwọn ẹgbẹ́ rẹ̀. Ṣé rí nǹkan tó ti kọ 3000 years ago tó dẹ̀ ṣe wá ṣẹ nígbà tí Jésù Kristi nígbà tó dé, àti pé ìpadàbọ̀ Jésù Kristi second time. So verse 8 ó wá ní gbogbo aṣọ rẹ ni ó ń ru tùràrí. Wow, ó lè bá ṣe mọ̀ pé glorify state, pé nígbà tí Jésù Kristi ti ṣiṣẹ́ tán, tí wọ́n ti lọ tán, níbi tán wà ní pálásì, ní ààfin ọba tí wọ́n wà, òun ni ọmọ Kórà òun ló fi ń kọ orin yẹn pé aṣọ tó wọ̀ gbogbo ẹ̀ òórùn tùràrí ni, òórùn aloe àti cassia láti inú ààfin tí wọ́n fi eyín erin tí wọ́n fi kọ́ ni o. Kò kì í ṣe irú ààfin tí wọ́n fi gold sí, Solomon nìkan tó jẹ́ gold, but eléyìí ivory ni ọmọ Kórà sọ pé nínú ààfin yẹn ivory ló fi ṣe gbogbo ẹ̀ kàn clear lọ bẹ́ẹ̀ ní ṣe ló beautiful tó lọ bẹ́ẹ̀. Ní verse 9 ó ní àwọn obìnrin àwọn aládé wà nínú àyànfẹ́ rẹ̀. Ṣé wá rí? Ó ní àwọn ọmọbìnrin ọmọ aládé princesses, ìyẹn àwa nìyẹn o. Àwọn ọmọbìnrin àwọn aládé wà nínú àyànfẹ́ rẹ̀, àwọn tó fẹ́ràn. Ní ọwọ́ ọ̀tún rẹ̀ lé ayaba náà gbé dúró. Ṣé rí? Jésù ọlọ́run fúnra wọn jókòó. Lọ́wọ́ ọ̀tún ọlọ́run ni Jésù Kristi wà. Àwa náà tá jẹ́ ìyàwó Jésù Kristi, lọ́wọ́ ọ̀tún nìyẹn. Tí Jésù bá gbé ìyàwó ni o, lọ́wọ́ ọ̀tún Jésù Kristi lòun náà mọ̀ tún wà pẹ̀lú aṣọ tó beautiful, pẹ̀lú nínú wúrà ófírì. Pé àwọn ọmọbìnrin ọba wà nínú àwọn àyànfẹ́ rẹ̀. Ní ọwọ́ ọ̀tún rẹ̀ ni ayaba náà gbé dúró nínú wúrà ófírì. Ó wá sọ fún ìyàwó náà o, ẹ wá gbọ́ o, pé ìyàwó tí Jésù máa gbé níyàwó máa gbọ́ o. Dẹ́tí sílẹ̀ ọmọbìnrin, sì ronú o, kí o sì dẹ etí rẹ sílẹ̀. Gbàgbé àwọn ènìyàn rẹ, ó mọ láti gbàgbé gbogbo àwọn tó ti ní tẹ́lẹ̀ o, àti ilé bàbá rẹ. Kò sọ pé ká gbàgbé fámìlì wa, bọ̀ wọ́n kàn fi sọ̀rọ̀ ní pé a ní láti fẹ́ràn Jésù Kristi ju gbogbo nǹkan lọ. A ní láti gbé Jésù Kristi ga ju gbogbo nǹkan lọ. A gbọ́dọ̀ compromise pé nítorí pé ọ̀rọ̀ ọmọ nígbà yẹn, nítorí pé nǹkan báyìí, nítorí owó ni mo ṣe sáré parọ́, ni mo ṣe sáré. Wàá gbé Jésù Kristi ga ju gbogbo nǹkan lọ. Nǹkan tí wọ́n ń sọ nìyẹn. Wípé kí Jésù Kristi ìfẹ́ ta ní fún kó ju gbogbo nǹkan ká lè sọ wípé èèyàn ń rò àbí téèyàn ń gbé ga. Wípé so gbàgbé àwọn ènìyàn rẹ àti ilé bàbá rẹ. Forget your past o. Ẹ lè lọ ka Luke 14 verse 26. Jésù Kristi sọ fún wọn bẹ̀ wípé ẹ tó bá máa jẹ́
disciple òun, ó ní láti gbàgbé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀, ó ní láti fi gbogbo nǹkan sílẹ̀, kó tẹ̀lé mi, kó jẹ́ kí n jẹ́ number one, ìwọ nìkan ló lè jẹ́ disciple mi. Jésù Kristi fúnra wọn gan sọ. So ní verse 11, ó ní bẹ́ẹ̀ ni ọba yóò fẹ́ ẹwà rẹ gidigidi. Ìfẹ́ tọ́lọ́run promise wa leléyìí wípé ẹwà òdodo ni o, kò kí ń ṣe ẹwà tìta ni wọ́n sọ ń pa ẹ̀ o, ẹwà òdodo ni o. Ó ní bẹ́ẹ̀ ni ọba yóò fẹ́ ẹwà rẹ gidigidi nítorí òun ni olúwa rẹ, kí ìwọ kí ó sì máa sìn ín. A láti máa sìn ín. Àtúngbọ́dọ̀ lọ́lọ́run mìíràn, àtúngbọ́dọ̀ ní nǹkan kan tá a máa gbé ga ju Jésù Kristi yìí lọ. Ẹni tó bá fẹ́ kó gbé òun níyàwó là ń sọ o, ẹni tó bá fẹ́ kó gbé òun níyàwó là ń sọ. So ní verse 12, ó ní ọmọbìnrin Tírà tí òun ti ọrẹ wá tí ẹ̀ máa mú ọrẹ wá ni, àti àwọn ọlọ́rọ̀ nínú àwọn ènìyàn yóò máa bẹ̀bẹ̀ ojú rere rẹ̀. Àwọn èèyàn máa wá ojú rere rẹ̀ ní left and right wípé olúwa, èmi náà mo fẹ́ bá yín lájọṣe nínú ìgbéyàwó yìí, ẹ̀bùn ò lè ṣe é, péyàn wá ojú rere ò lè ṣe o. Àfẹ́ tó bá gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà rẹ̀, tó sì jẹ́ olódodo pure bride, ẹ tó dúró ṣinṣin tí kò lábàwọ́n, òun ló lè ṣe o, òun ni. Ní verse 13, ó ní ti ògo lé ọmọbìnrin ọba náà nínú ilé wúrà tí ọmọ Kórà ń sọ pé ọmọbìnrin yẹn wà yẹn, ó ló wà pẹ̀lú ògo tògo ni. Imagine bí obìnrin yẹn ṣe máa beautiful sí, pé ògo yí ká ni, ògo yí ibi tó wà. Gbogbo nǹkan nípa ọmọbìnrin tí Jésù gbé yàwó yẹn ògo ni. Ti ògo lé ọmọbìnrin ọba náà nínú ilé iṣẹ́ wúrà. Aṣọ tó ti ẹ̀wọ̀ pàápàá iṣẹ́ wúrà, ọ̀nà abẹ́rẹ́ tán fa abẹ́rẹ́ ṣe àwọn aṣọ tán hun, aṣọ olówó wíwọ́n, kò ṣe lè tán fi machine rán, aṣọ olówó wíwọ́n, aṣọ ńlá. Irú aṣọ bẹ́ẹ̀ òun ìyàwó yẹn òun ló wọ̀. Ó ní nínú aṣọ iṣẹ́ ọ̀nà abẹ́rẹ́ èyí tí wọ́n ṣe fún tó wọ̀, tí wúńdíá yìí tí Jésù máa gbé ìyàwó yìí tó wọ̀, ó ní nínú aṣọ yẹn ló wà, òun ni wọ́n fi mú ìtọ̀ ọba wá. Ẹni tó bá méèkì ẹ̀, ẹni tó yẹ, tí kò sí àbùkù, tí kò sí nǹkan kan, òun náà máa mú wá. Àwọn wúńdíá ti wà tó máa dìyàn mú pé òkè ìwọ qualify, ó yá wọ aṣọ títì ẹ, ìwọ ni marriage kan, máa lọ sọ́dọ̀ Jésù Kristi. Àwọn tó máa hand ẹ̀ wò fà. Ó ní pé so nínú aṣọ iṣẹ́ ọ̀nà abẹ́rẹ́ lẹ́ a ó mú ìtọ̀ ọba wá. Àwọn wúńdíá ẹgbẹ́ rẹ̀ tí ń tọ̀ lẹ́yìn lẹ́ a ó mú ìtọ̀ wá. Àwọn ló máa mú ìtọ̀ Jésù Kristi wá. Àwọn wúńdíá tán ti pèsè sílẹ̀, àwọn ló máa mú ìtọ̀ Jésù Kristi wá pé eléyìí ti pé, eléyìí yege, àkókò tó fún ìgbéyàwó pẹ̀lú rẹ̀. Verse 15, ó ní pẹ̀lú inú dídùn àti pẹ̀lú ayọ̀ lẹ́ a ó fi mú wọn wá. Iṣẹ́ máa ayọ̀ yẹn kò ṣeé sọ, kò ṣeé explain irú ayọ̀ náà bó ṣe máa pọ̀ tó. Pẹ̀lú inú dídùn pẹ̀lú ayọ̀ òun ló máa fi mú wá sọ́dọ̀ Jésù Kristi. Wọ́n á sì mú wọnú ààfin ọba. Wọ́n á mú wọnú ààfin ọba lọ pé ìwọ ti yege, ìwọ ti ṣetán, mo ti yege ń tèmi, ó yá máa bọ̀ wá ṣègbéyàwó pẹ̀lú ọ̀dọ́ àgùntàn. Ní verse 16, ó ní nípa àwọn bàbá rẹ ni àwọn ọmọ rẹ yóò wà. Níbi leléyìí o, kò ṣe pé ó sọ pé kó kọ bàbá sílẹ̀. Ìkan tó ń sọ ní pé ìdípò wọn bàbá, ìwọ ń sìn ló wá máa jèrè ọkàn. Ìwọ ló máa disciple fún Jésù Kristi. Òun la ṣe máa ń sọ pé ọmọ ẹ̀mí, àwọn tá bá jèrè fún Jésù Kristi, ọmọ wa, spiritual children, ọmọ ẹ̀mí lèèyàn máa ń pè wọ́n. Àwọn tá jèrè fún Jésù Kristi, nígbà tá bá dọ̀run, ẹ máa mọ iye ọkàn tẹ́ jèrè, wọ́n á kọ fún yín. Iye báyìí lẹ jèrè, orúkọ àwọn tẹ́ jèrè fún Jésù Kristi, gbogbo ẹ̀ lẹ máa rí. So ó ní nípò àwọn bàbá rẹ ni àwọn ọmọ rẹ yóò wà, ẹni tí ìwọ ó máa fi jẹ oyè lórí ilẹ̀ gbogbo. Torí a láti disciple àwọn èèyàn síbi gbogbo, kí orúkọ Jésù yìí kó máa lọ láti ìran dé ìran, kó tó di pé àkókò náà kó máa tó. Ní verse 17, ó wá ń sọ wípé èmi yóò máa ṣe orúkọ rẹ ní ìrántí ní ìran gbogbo, ní gbogbo ìran. Bá ṣe lè ṣe orúkọ rẹ̀
ní ìrántí ní ìran gbogbo ní pé ká disciple káwa náà ní àwọn tá jèrè ọkàn wọn. Tá bá ti láwọn tá jèrè ọkàn wọn, nígbà táwa gan bá dàgbà tá bá lọ tí Jésù ò bá tí ì dé, àwọn èèyàn ló tún máa jèrè ọkàn tí wọ́n á tún máa rán àwọn èèyàn létí nípa Jésù Kristi. Ẹ wo orin táwọn ọmọ Kórà sọ ń sìn, à ń ka orin yìí nísìn fún ìrántí. Ó jẹ́ ká rántí Jésù Kristi, ó jẹ́ ká rántí pé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn ó ń bọ̀. Ọjọ́ tí gbogbo wa ta ti fojú sí òní ìgbéyàwó ọjọ́ àgùntàn náà òun ló máa rí. Gbogbo mo fẹ́ kọ orin kan tó pé ní ìrántí Ọlọ́run. Gbogbo ayé o ní máa ròyìn Jésù fún o, oore tó ṣe fún mi ó pọ̀ mélè sọ. Ògo ni fún ọ o ìwọ ẹlẹ́dàá mi o ṣeun, ẹ ṣé o bàbá. So ẹ jọ̀ọ́ o, ẹni tí ò bá tí mọ̀ nípa ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn tá à ń sọ, torí àkókò wa mi ka àwọn scriptures tó yẹ kí n kà. Ẹ lọ ka Ephesians chapter 5, àwọn èèyàn wa tiẹ̀ ti sọ fún wa láàárọ̀. Ephesians chapter 5 ẹ kà láti 21 lẹ́dẹ̀ 32, bọ̀ mo kàn máa ń sọ 24 yẹn àti verse 30. 24 ó sọ wípé nítorí náà gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. Ní verse 32 ó wá ń sọ wípé àṣírí ńlá ni èyí o, even though mo ń sọ pé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó, pé ìyàwó láti tẹríba fún ọkọ, ìwọ ọkọ náà láti fẹ́ràn ìyàwó ẹ bí Kristi bó ṣe fẹ́ràn ìjọ tó kú fún. Jésù Kristi kú fún ìjọ ni o, bó ṣe fẹ́ràn ìjọ tó. Mo ṣe máa ń sọ fún àwọn èèyàn tàbí àwọn tó ń condemn ìjọ Ọlọ́run máa ní àìmọ̀ ni o. Ìjọ Ọlọ́run ni ìyàwó Jésù Kristi o. Ṣé èèyàn lè máa bú ìyàwó èèyàn kó wá rò pé inú ẹni yẹn máa dùn sí òun? Àìmọ̀ ni o. Kò sí bí ìjọ náà ṣe lè ní mistake àbí tó ń ṣe kinní tó. Ẹ má condemn ìjọ kankan o. Ìyàwó Jésù Kristi níjọ o, òun ni o. Jésù Kristi fúnra ẹ̀ nìkan òun ló lè bá wọn wí o. So ó sọ pé àṣírí ńlá ni èyí, pé nǹkan tí mo kàn ń sọ ní Ephesians chapter 5 yìí, ó ní èmi ń sọ nípa Kristi àti ìjọ ni o. Mo kàn fi yẹn advice ẹ̀yin ọkùnrin àtobìnrin ni bẹ́ẹ̀ ṣe máa ṣe sí ọkọ yín, bọ́kọ á ṣe máa ṣe síyàwó, pé àṣírí ta lè kọ́ ní ti ìgbéyàwó tó máa wà láàrin àwa àti Jésù Kristi ni o. Ìgbéyàwó tó máa wà láàrin, relationship tó wà láàrin Kristi àti ìjọ. Nítorí ìjọ ó gbọ́dọ̀ tẹríba fún Kristi, nítorí ti ìjọ òní Kristi ṣe fi ẹ̀mí rẹ̀ ló ṣe fi sílẹ̀, ó kú fún ìjọ ni. So a lè ka Revelations náà fáwọn tá àti mọ̀ nípa ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn. Ẹ ka Revelations 21 verse 9 to 10. Torí àwọn èèyàn máa ń béèrè irú àwọn ìbéèrè yẹn wípé nígbà wo ni ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn? Ẹni tí ò tí ka Revelation rí rárá, ẹ máa rí pé Jerusalem tuntun ni. So ní Revelations yẹn, áńgẹ́lì ń sọ fún John, torí inú ẹ̀mí ni John wà. Áńgẹ́lì ń sọ fún wípé wá wò ó, èmi ò fi ìyàwó aya ọ̀dọ́ àgùntàn, èmi ò fi hàn ọ́. Áńgẹ́lì yẹn jẹ́ kó rí. John wá sọ wípé òun dẹ̀ rí, òun rí Jerusalem tuntun tó ń sọ̀kalẹ̀ láti ọ̀run. Áńgẹ́lì yẹn wá ń sọ fún wípé ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn òun nìyẹn. So nígbà tí rapture, nígbà tí Jésù bá dé tó wà lófurufú, tí rapture ṣẹlẹ̀, tí rapture bá ti ṣẹlẹ̀, gbogbo òkú nu Kristi ló máa jí dìde. Tí gbogbo òkú bá ti jí dìde, àwa tá wà láyé tá jẹ́ Kristẹni, ẹ tó wà nínú Jésù náà, a bá Jésù Kristi, a bá pàdé ní òfurufú. Lẹ́yìn rapture òní marriage yẹn máa ṣẹlẹ̀ ní heaven. Tí marriage yẹn Jésù bá ti mú gbogbo bride ẹ̀ tó ti ṣẹlẹ̀ ní heaven, Jerusalem tuntun á wá sọ̀kalẹ̀ wá látọ̀run. Jerusalem tuntun yẹn nígbà tó bá ti wá dé, ó wá yàtọ̀ sí Jerusalem tá à ń lọ sìn o. Jerusalem tuntun yẹn ló máa sọ̀kalẹ̀. Jésù Kristi á ṣẹ̀ wá jókòó sórí ìtẹ́ bàbá rẹ̀ Dáfídì. Jésù Kristi á wá jẹ ọba. Gbogbo àwa tá wà ń bẹ̀ á wá jẹ́ àwa tí Jésù Kristi ti gbé níyàwó. Ayọ̀ á wá pọ̀ fún 1000 years ló máa rí bẹ́ẹ̀. So àwa tá bá tí mọ̀ ń pa, ẹ jẹ́ ká lọ kà á, àkókò sí láti máa ṣàlàyé gbogbo
nǹkan nípa ìgbéyàwó Jésù Kristi, ṣùgbọ́n mo lè sọ fún yín wípé nǹkan tó tójú ò tí ì rírí ni, nǹkan tó dùn tó lárinrin tó ju ti Prince Charles àti Princess Diana tó jù lọ òun lọ́jọ́ náà, ọjọ́ tí gbogbo Kristẹni ń fojú sọ́nà fún ni. So ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé, are you ready to be presented to the bridegroom o? Ǹjẹ́ o ṣe tán láti pàdé Jésù Kristi yìí? Ṣé o ti múra tán fún ìgbéyàwó ìwọ àti ọ̀dọ́ àgùntàn? Ṣé o qualify láti ṣègbéyàwó yìí? Ṣé Jésù Kristi lè sọ wípé òkè bá mi wọṣọ fún yẹn, ìyẹn ló kàn sí, ẹ jẹ́ kó máa bọ̀? Ṣé Jésù lè sọ bẹ́ẹ̀ ni? Àbí o tiẹ̀ ní mọ̀ nípa ẹ̀, o tiẹ̀ ní gbọ́ kán ṣègbéyàwó rárá. Ephesians 5:27 Ephesians 5:27 ó sọ wípé kí ó lè mú un wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo, ní àìní àbàwọ́n, ìjọ tí ò lábàwọ́n, ẹni tí ò lábàwọ́n rárá ni o. Ẹ má jẹ́ kẹ́yẹ́ kankan tàn yín pé oore ọ̀fẹ́ ti wà, oore ọ̀fẹ́ bò ẹ̀ṣẹ̀. Àwọn fúnra wọn ajẹgbodò tó ń wẹ̀ ní kúnra ni wọ́n o. Ẹ má dá wọn lóhùn. Ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni, kò ṣeé yí padà o. So ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn yìí, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Ẹni tó bá jẹ́ mímọ́, ìyàwó ẹ̀ bride, ìyàwó ó gbọ́dọ̀ jẹ́ mímọ́ tí ò lábùkù. Irú ẹ̀ ni wọ́n á sọ pé òkè ó ti kàn ọ́, wá wọṣọ títí ẹ, wá lọ ṣègbéyàwó pẹ̀lú Jésù Kristi. Ọjọ́ náà ti fẹ́ẹ̀ dé tán o. Kólúkálùkù ká wo bá ṣe ń bá Ọlọ́run rìn, ká máa ṣọ́ bá ṣe ń ṣe, ká dẹ̀ máa fojú sọ́nà fún ọjọ́ náà, ká máa fojú sọ́nà fún ọjọ́ náà, torí àsọ ọjọ́ náà fún wa o. Anytime, àkókò kákòókò òun ló lè tó, kò sẹ́ńtà sọ fún. Tó bá mọ̀ pé lọ́jọ́ náà ìwọ náà fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú Jésù Kristi o, ìwọ náà fẹ́ wọ aṣọ ológo yẹn, ó fẹ́ gbé ògo wọ̀ ọ́, ó fẹ́ wà lápá ọ̀tún Jésù Kristi, a fẹ́ jọ wà ní Jerúsálẹ́mù tuntun ni o, a fẹ́ jọ gbádùn títí ayé ni. Wá gba Jésù Kristi ní Olúwa. Àbò ti gba Jésù Kristi tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti fi nǹkan ayé, o ti gbé ga ju Jésù Kristi lọ. Ìwọ náà mọ̀ pé tí Jésù bá délé ni ò lè bá Jésù Kristi lọ. Ìwọ náà jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa rà mí ní ẹlẹ́ṣẹ̀, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gbàgbọ́ pé lóòótọ́ ló kú ikú oró lórí igi àgbélébù, ó dá mi lójú, mo mọ̀. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì tọ́ lóòótọ́ láti inú ọkàn rẹ̀ wá, tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé àìléèbù àìlábàwọ́n, lọ́jọ́ náà à rí ọ nínú beautiful aṣọ rẹ pé ó ti kan sísà yẹn, ó ti kan mọ́mì yẹn, à rí ọ nínú aṣọ náà, a máa yọ̀, gbogbo wa máa pariwo. Báíbù sọ pé ayọ̀ yẹn kò ṣeé sọ, ìdùnnú yẹn kò ṣeé ròyìn, nǹkan tó pọ̀ ni. Lọ́jọ́ náà à ríra wa lórúkọ Jésù o. A ó pa mí lára dá, ta ó dé ní ládé ògo, ta ó sì gbé mi ní ìyàwó nílé ògo lọ́dọ̀ bàbá, ta ó faṣọ funfun wọ̀ mí, a ó fìràwọ̀ sáde mi, èmi yóò máa yọ̀ lágbàlá, ogun ọ̀run yóò pa mí mọ́. Bàbá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fojú sọ́nà o, ẹ jẹ́ ká fojú sọ́nà, ká máa gbàdúrà o. Anytime ló lè dé o, ká lè ríra wa lọ́jọ́ náà kí inú wa lè dùn. Gbogbo eléyìí tá à ń ṣe yìí ká má ṣe é lásán o, lórúkọ Jésù o. Thank you. God bless you all in Jesus' name. Thank you, Lord Jesus.